Come back to Toyeen Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that subscribe button so that you'll be notified when we drop new video. Please press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory comments. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Yereti embassy nìkan detect. Bẹ́ẹ̀ ni now. Ẹ wo rate iye embassy detect on mú mọ́ra tá gbọ́ ní gboro ayé. Embassy gangan ló kọ́kọ́ jẹ́ káṣírí yẹn máa tú jáde. Embassy gangan ni. Amen sir. Then tí ìyá ọba mo máa sọ̀rọ̀ lórí ti ìyá ọba náà but ẹ play kìíní yẹn kó má dàbẹ̀ ni pé mo ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ tẹ bá ti play tán màá wá sọ mind mi lórí ti ìyá ọba náà. Ta ló fẹ́ gbẹ́nu sí eléyìí ká switch straight away? Ta ló fẹ́ gbẹ́nu sí eléyìí? Ẹ power tap ká tó play ti ìyá ọba yẹn kìíní yẹn gbọ́dọ̀ wọ 50 o. Ó gbọ́dọ̀ wọ even above 50. Ẹ bá power tap. Ẹ jẹ́ ká gbé fún ti ọba sí, ẹ jẹ́ ká gbé ti ọba wọlé. A fẹ́ gbọ́ Yorùbá kí Yorùbá gbẹ́nu sí mic. Yorùbá. Now, ẹ bá mi power tap, ẹ̀yin gifter mi dà, ẹ máa bọ́ bí. Ẹ jẹ́ kí kíní ẹ máa lọ knockout yẹn kó máa kí orí stream máa bling bling. Para kí gbogbo ẹ̀ donkey, pop, rose kó máa rí bẹ́ẹ̀. Ṣẹ́rí kò dáa kí. Báwo tí ẹgbẹ́ bá mi gbé Karimo sókè, wọ́n ní kẹgbẹ́ àwọn sókè, bóyá private l'account wọn wà. Ìyá ọba. Deborah. How are you? Ẹ káàárọ̀ gbogbo lé. Bàbá sùn mú kí gbogbo lé. Ẹ káàárọ̀ mọ̀ mi jẹ́. Ẹ káàárọ̀ Sister Debbie. Ẹ sà ẹ kú iṣẹ́. Ẹ kú ètò. Ẹ wo. Ẹ má yẹ kí n divert yín. Ẹ máa bá torí ètò bá mi ọ̀tọ̀. Ẹ máa bẹ́ ètò yín lọ. Èwo ló bá ẹ? Ó dàbí pé mi kàn máa lọ ṣe DNA àwọn ọmọ mi tó báyìí ní ẹ̀rí àwọn ọmọ tí wọ́n fi. Joseph onílé. Ó fojú jọ mí, ó fi etí jọ mí, ó forí jọ mí, ó fi apárí kan jọ mí. Mi ò fẹ́ mọ́ DNA ni mo fẹ́ ṣe gan báyìí kí n lọ ṣe DNA kí n mọ nǹkan tí mo fẹ́ sí ìwé tètè mọ́wọ́ sọ. Joseph onílé. Onílé àyùfọ̀ rí. Ẹ stop ẹ̀ ní. Kí ló yóò dé ní àyùfọ̀ rí? Gbogbo ẹ̀ ló ti dàrú iṣẹ́ ó dìgbà tá a bá fẹ́ wá travel opportunity bá yọ tó bá dá padà lẹ́mbàsì pé. Onílé I support the motion. Ẹ ṣe jàre ẹ ṣe tó bá ní tẹ́ àmàlà fún mi mọ́ ni kó má tẹ́ àmàlà fún mi jẹ́ ń lọ ṣe DNA. Ẹ lọ ṣe o tẹ́ bá lówó lọ́wọ́. Wàhálà tó bá ti dọ́wọ́ yín ẹ lọ ṣe. Lórí wọn ọkùnrin tó bá tó ọkùnrin torí ẹ̀ mo ṣe lo language yẹn pé tó bá yẹ pé ọkùnrin mẹ́ta ní ẹ̀ tòótọ́ o ní láti lọ ṣe DNA test àwọn ọmọ ẹ̀ àìjẹ́bẹ̀ ẹni ẹlẹ́ni àgbà ṣe ẹ̀ ṣe. Wàláì àní ó ṣẹlẹ̀ sẹ́mi àṣẹ ìwọ̀n ẹ̀nì mi ni. Kọ́ tó bú mi jẹ́ ń búra mi ó ṣẹlẹ̀ sẹ́mi mo forí ko wọn ló forí jọ mí ó fẹsẹ̀ jọ mí ó kẹtàn láì ṣe Liam. Ọlọ́run náà kẹtàn náà bá ń fọ́ọ̀mù pé mi náà kẹtàn mo ní mi ò kẹtàn wọ́n ní mi ò rí pé mo kẹtàn ni mo ní báwo tí wọ́n ní ti bá rìn mo máa ń kẹtàn ó ṣe jẹ́ ti bá rìn nìkan ni mo máa ń kẹtàn. Ìrítẹ́ rí mi ṣé mo kẹtàn ṣé mo jẹ́ ẹni tó kẹtàn. Wọ́n ní eléyìí náà. Ìnáwó ẹ̀ kẹtàn bẹ́ẹ̀ dúró ìyẹ̀bọ̀ ẹ̀ rìn bóyá tẹ bá rìn lẹ́ máa ń kẹtàn lóòótọ́. Ọmọ tèmi náà kẹtàn ó kẹtàn bíi Liam. So ìwọ tó bá tó ọkùnrin tó gbangba sùn lọ́yẹ tó mọ̀ tó fẹ́ tọ́jọ́ ọ̀la ẹ ṣe tó fẹ́ kọjọ́ ọ̀la ẹ bàjẹ́ bíkọ́ àwọn ọmọ àlè tí wọ́n bí ó ti ń dàgbà lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà wo bí Èkó ṣe ń dàrú ẹ wọ́n yẹn ń pààyàn ara ọmọ àlè ìtọ́jú ẹ̀mọ̀ ìsọ pé ìkọ́nù wọn ni Wunmi gan ọmọ àlè ni Wunmi ẹ̀ta nìyẹn náà ìkọ́nù wọn ni Wunmi. mi ò láìkẹ́ má interject mi jọ ó lè jẹ́ kọ́nù wọn ni Wunmi ọmọ àlè ni Wunmi kí bàbá Wunmi gan lọ ṣe DNA test irọ́ ni ọmọ ẹ̀kọ́ ìyá Wunmi lè gbé ọmọ ọba fọ́sùn ìyá Wunmi tẹ̀mí wò yẹn ẹ rí i pé ìwà ọmọ àlè ló wà láyé Wunmi
iye wa ó máa lè ní àwọn máa lè tọ́bí sílùú Èkó ó ti ń dàgbà òun lè kó ṣe ń dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí kò fọ́ ni o kò fọ́ ni o Karimo sọ̀rọ̀. Káàárọ̀ gbogbo lé. How are you? Àti ẹ ṣé àná. Thank you everyone for supporting, for following me yesterday. You are welcome. You are welcome. O kéré nu ayé. You are welcome. You are our person. Èèyàn wa ni ẹ́. So mi tiẹ̀ lè ráyè ṣe live yẹn but mo kàn ṣáàjẹ́ kan rí mi nígbà tí mo wà lọ́jà lánàá ìgbà tí mo dẹ̀ tún dé lálẹ́ mo fa àwọn kan tí mo lọ ra wọn. Then mo meet Justice for Mohbad kan ní ibi tí mo ti lọ rajà lálẹ́ àná. So we met in person. So I was so happy. Yeah, ẹ jẹ́ kí n lọ sí ọ̀rọ̀ tèmi ó máa yàtọ̀ lórí DNA perspective. Hey, move back. I smell bacon. Yeah, wait for it to get ready. So, okay, so ọ̀rọ̀ tèmi máa yàtọ̀. This is it. Gbogbo ẹ̀ náà ó máa padà sórí ìlú tá wà. Ìlú tí a wà. Mo ń fira mi sí pé mo wà Nàìjíríà bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ni mo ṣe ní ìlú tá wà. Where corruption is the height of the day. This is how I'm going to put it. DNA test kò wọ́n. Tọ́lọ́n bá ti bá ẹ ṣe or kó jẹ́ pé as a father Tọ́lọ́n I feel like I feel like pé nǹkan tó yẹ kéèyàn máa ṣe ni. Bóyá téèyàn bá ti bímọ Karimo bóyá téèyàn bá ti bímọ ní before ọjọ́ kò mọ gan kéèyàn kọ́kọ́ lọ ṣe. That's what I'm about to say. Tó bá yẹ pé agbára wà. It's okay for you to do it as a father, especially to bá ti ń rí green light yẹn, red light yẹn pé something is fishy. Go get it done. And then the mother tó gbóyún sínú mi ní only bá ọkùnrin sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí ni mo sọ́njọ́ kìíní àná táwọn kan sọ pé mo ní wọ́n pààrọ̀ Liam. I'm going to talk as a medical person. Ìwọ tó gbóyún sínú tó dẹ̀ rí pé ó likely kọ́kọ́ ẹ ṣe DNA ọmọ ẹ̀ tó bá ti lóyún tó mọ̀ pé o pé lóbìnrin o tó ṣe ṣìnà o tó gbóyún ọba fọ́ṣù o tẹ bá tiẹ̀ wo rate tó dárúkọ yẹn I don't know how true it is I don't know how authentic it is but tẹ bá wo lọ wò bọ̀ àkọ́bí ló máa ń force àwọn àkọ́bí ló máa ń sòjọmọ àlejò because wọ́n á ti ná gbàrà ná gbòòrò wàá kàn gbọ́ pé mo ti lóyún ni má dẹ̀ láwọn fẹ́ ṣe ìyàwó. So tó bá mọ̀ pé lọ́mọ obìnrin tó bá ti fẹ́ bímọ lọ́spítù jẹ́ kí family member ẹ wà pẹ̀lú ẹ̀. Tóorun bá kùn ẹ lọ yẹ́ tó sùn. Bóyá wọ́n fẹ́ gbọ́mọ wọ́n fẹ́ lọ fọ́mọ lábẹ́rẹ́ bóyá vitamin K àbí nǹkan kan fẹ́ lọ fọ́mọ lábẹ́rẹ́ àbí wọ́n fẹ́ lọ ṣe nǹkan kan fọ́mọ. Jẹ́ kí ìyá ẹ kó tẹ̀lé wọn lọ. Or anybody tó bá dúró tí ẹ lọ hospital jẹ́ kó tẹ̀lé wọn lọ. Because I'm going to say this, a lot is happening in the medical world. Some nurses are narcissists. Some healthcare workers are narcissists. Mommy, can you open the syrup? A lot of stuff tí wọ́n ń ṣe tó jẹ́ pé ẹ máa wò pé ṣó make sense ṣá. Ẹlòmíì kan máa ṣe for fun. Wait now. Some people do it for fun. Ṣé wọn kì í rú ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n bá padà lọ ṣe DNA fún. Ó lè má jẹ́ tọkọ o. I know exactly what I'm talking about. Wow. So if they want to take your baby away, tó ò ní síbẹ̀ lọ́spítù, ẹni tó bá wá dúró tì ẹ́ jẹ́ kó tẹ̀lé wọn tó máa fi gbé ọmọ ẹ lọ. Because it's going to be a sorry case. Tó bá gbé ìwọ tó ṣe bímọ tó ò tí ì lajú sáyé àbẹ́ni tó ṣe C-section fún. You get what I'm saying? Èèyàn tó ṣe C-section fún tí ò tí ì jí sáyé tán tó fẹ́ gbọ́mọ lọ ṣe kìíní tó bá fẹ́ wẹ̀ fún even gan wọ́n fẹ́ wẹ̀ fún àbí nǹkan kan ẹ délé kẹ́ lọ wẹ̀ fún ọmọ yín àbí what? Ẹ délé kẹ́ lọ wẹ̀ fún ọmọ yín àbí nǹkan kan. But all I'm trying to say in the nutshell ni pé tó bá ti di pé wọ́n fẹ́ gbé ọmọ ẹ̀ lọ kúrò ní ibi tó wà tó ò dẹ̀ tí ì jí sáyé àbí nǹkan kan tó ṣì wà dizzy àbí nǹkan kan when you are not stable you are not alert
ẹni tó bá máa dúró tì ẹ́ kó tó bímọ àbí kó tó wọ tíátà lọ ṣe C-section, tell the person to be on guard. Any nurse tó fẹ́ gbé ọmọ ẹ lọ kúrò lẹ́gbẹ̀ẹ́ jẹ́ kán mú wọn ọ̀ tó bá yẹ pé bọ́mọ ẹ ṣe ti délé ayé ó ti délé ayé. I don't know what you want to do. I don't know bóyá mákà ló máa mú dání lọ sí hospital tó máa fi kú ṣáà mú mákà máa fi kún ọmọ ẹ ní ọwọ́ máa fi kó fi ṣe sáìn sẹ́yìn ẹ̀ ó ti ń bímọ báyìí ó ní láti jẹ́ kán mọ̀ bó aṣọ ẹ̀ fi kọ permanent marker fi ṣe máàkì sí lẹ́yìn èèyàn tó fẹ́ ṣiṣẹ́ bí kò ní mọ̀ pé ó ti ṣe nǹkan yẹn. So each time tó bá gbọ́mọ ẹ lọ tán gbédé yẹ̀ wò bóyá máàkì ẹ wà ń bẹ̀. Máàkì tó bá lò lénìí kọ́ ni kò lò lọ́la títí tó máa fi discharge rẹ̀ kú tán fi máa discharge tó máa kúrò hospital. Because some healthcare workers are crazy. Some of them are psychopaths. So they switch kids. And is on the news. It has cases like that have been in courts. So irú ọmọ tó bá switch ó ṣe ó ní ìdá ti ṣẹ̀ wọ́n ó ní ìdá ti mọ̀ wọ́n rí ọpọlọ tí wọ́n kàn ti dàrú ni. So irú ọmọ bẹ́ẹ̀ tán bá ṣe tán bá gbọ́mọ yẹn lọ sí nursery ọmọ òòjọ́ ibi tọ́mọ òòjọ́ pọ̀ sí dáadáa wọ́n lè switch ọmọ. So irú ọmọ bẹ́ẹ̀ tán bá switch ẹ̀ tán wọṣọ tó wọ̀ fún padà tán gbé wá. How are you going to know? Ìwọ tó ṣe ńlá júbọ̀ tó tẹ̀ tí ìrọ̀mù ẹ̀ mọ́. Why? Kí ni reason why tó fi ń change ọmọ tó fi lè change ọmọ? Because they're psychopaths. Some of them are psychopaths. Some of them are doing it for fun. A lot of things happen. Some of them are doing it for okay. Ẹ wo bẹ ṣe ń jà ẹ wo bí evidence ṣe kúnlẹ̀ tó tán sọ̀rọ̀ justice for Mohbad. Ẹ ṣì rá àwọn kan tó sọ pé ṣe ìrọ̀lẹ́ ẹ̀yìn tí bàbá ń pa. Àbí bẹ́ẹ̀ kọ́. Crazy things happen in the world. Look it up. Ewo is in the news. Cases like that have been in the courts. Táwọn judge ti jókòó lórí ẹ̀, even in the US. So that's my advice for you. You may not be, you know, you may not be cheating on your husband. Hold on. You may. Ó lè jẹ́ pọ́kùnrin mi gold. Happy weekend. All right. Ẹ káàárọ̀. Good morning, everybody. Ṣé wàá pa mà? Ọ̀rọ̀ tí Karimo ń sọ, mo fẹ́ fi kún lẹ́yìn. Kò síbi tí ò ti ń ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ ń bí báyìí náà. Ó ń ṣẹlẹ̀ ń bí. Láyé ìgbà yẹn, téèyàn bá bímọ, especially tó bá bímọ tó bá jẹ́ pé ọmọ premature, àníbi tó máa ń ká àwọn ọmọ sí, ìyá òun sí ń bẹ̀. Wọ́n máa ń ṣe mistake ẹ̀. Ẹ bá Google ẹ̀, ó wà lórí Google. Nítorí ẹ̀ náà ṣe ń sìn tẹ́ bá bímọ. Wọ́n máa ń ṣe footprint. Wọ́n máa fa abẹ́rẹ́ gún lẹ́sẹ̀. Abẹ́rẹ́ kọ́ print. Wọ́n máa mú ẹsẹ̀. Wọ́n máa bí ink. Wọ́n kùn sí lẹ́sẹ̀. Bọ́n ṣe tọ̀dọ̀ tí wá ń bí. Wọ́n máa mú abẹ́rẹ́ báyìí. Ẹ ó dọ̀mà. Wọ́n máa ń ṣe mistake. Ẹ ó dọ̀mà. Wọ́n máa ká ọmọ pọ̀. Ṣé rí lọ́dọ̀ wá ń bí báyìí? Wọ́n máa mú abẹ́rẹ́. Wọ́n á fi gún lẹ́sẹ̀. Wọ́n á wá tẹ ẹ̀jẹ̀ jáde níbi ẹsẹ̀. Wọ́n á fi sínú sticker kan. Okay. That's vitamin K. Kò ń ṣe test nìyẹn. Test ló ṣe fún mi. Kò ń ṣe òun nìyẹn. Test nìyẹn. Clot wọ́n fẹ́ mọ bẹ́ẹ̀ jẹ́ ṣe fẹ́ clot sí. Hold on, Karimo. Wọ́n máa ń ṣe mistake. Wọ́n máa ń switch ọmọ. Wọ́n máa ń ṣe mistake. Nígbà yẹn, wọ́n máa ń ṣe mistake dáadáa. So nísìnyí, wọ́n máa ń ṣe footprint ọmọ. Wọ́n máa fi ink sí lẹ́sẹ̀. Àwọn amú paper wọn á lẹ̀, wọ́n á ṣe footprint. In case tí nǹkan yẹn bá ṣẹlẹ̀. Ẹ bá Google ẹ wà lórí Google, wọ́n ń ṣe mistake náà bí báyìí. Torí wọ́n máa ń ká àwọn ọmọ pọ̀. Wọ́n máa ń kó wọn pọ̀. Bẹ́ẹ̀ tí àwọn tí Nàìjíríà yẹn ò ń ṣe mistake, wọ́n kò síbi tó ti ń ṣe mistake Nàìjíríà, wọ́n ń gbọ́ ọmọ fẹ́ni tó bá wù wọ́n ni o. Àwọn tí Nàìjíríà lè má jẹ mistake. Èmi kàn sọ pé kò síbi tí ò kì í ṣẹlẹ̀ tó máa ń switch ọmọ over. Níbí báyìí mistake ni. All right. Ẹ ṣé gan. Thank you very much, Lighton. Ẹja switch. Dr. Latisneh, ẹjọ kẹtọ switch. Kíní yóò ti wọ 50 o, ẹ power tap kò tí wọ 50, ẹ jẹ́ ká power tap ẹjọ. Ṣẹ̀rí nǹkan tí Mọ̀mí J sọ lẹ́ẹ̀kan yẹn. Mo expander 1 minute. Expander mo ń bọ̀ lọ́dọ̀ yín. Ká tó switch. Tí switch ń sìn. Kíní yóò ti wọ 50. Ẹ ló mà. Ẹ káàárọ̀ sà. Ẹ ra mà. Yes sir. Healthfield ni mo wà. Like sister Karimo sọ. Back in the days, ó rampant gan ní United States.
especially among the care workers àwọn midwifery yẹn tó bá jẹ́ pé wọn ò bímọ and they try to adopt ọmọ láti inú nursery ó happen gan but right now ó ti wà so tight right now in fact ẹ bá dé nursery special code ni you cannot enter without knowing that code in some hospitals so wọ́n ti tighten it up kò rampant bíi táyé àtijọ́ mọ́ lè ṣàdédé wá sí ward nursery right now kẹsàn fẹ́ wá wu ọmọ kan you have to bring one of the parents around or they will show you the baby through window you can't enter the nursery anymore to see any child ìyẹn wà ń bẹ̀ then nǹkan tí mo fẹ́ sọ sà nípa ọ̀rọ̀ DNA ṣé rí tán bá switch ọmọ àbí tán tí obìnrin tóbi bá bí ọ tí ìyá bá bí ọmọ tán fẹ́ ṣe DNA two parts ní DNA for the father and for the mother kò sí bí wọ́n ṣe lè ṣe DNA ká sọ pé bóyá wọ́n switch ọmọ nígbà tí wọ́n bá ṣe DNA yẹn at least the mother ó gbúdọ̀ match ti ìyá yẹn kó jẹ́ pé ti bàbá yẹn ló máa wà in absentia ẹ get me sir. So but tí àwọn méjèèjì ò bá wá match then switch ti wà ń bẹ̀ pé òkè ta ló lọ ọmọ mo lọ gbé ọmọ ti yín sí ìyẹn á clear gbogbo ẹ̀ and also advice ni fún everybody tó bá ń bímọ these days àwọn ọmọ mi nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bímọ mo máa ń déètì ẹ̀ àwọn ẹ̀sáìlì àwọn ọmọ mi ọkùnrin you have to do the DNA before you leave the hospital and each one of my grandchildren I have their DNA in my file to make sure pé wọn torí most of them I mean about 2 of them wọ́n marry to foreigner kì í ṣe ọmọ Nàìjíríà náà fẹ́ so mo make sure pé wọ́n ṣe DNA yẹn wọ́n dẹ̀ send ẹ̀ sí mi mo ní that is when I'm going to welcome the child to my family it doesn't matter ọmọ mi lè kó òrùka mẹ́wàá sí ẹ lọ́wọ́ I still want the DNA because I have one bad experience in my family my senior brother ìyàwó wọn láàrin ọmọ mẹ́ta tó bí fún wọn eléyìí tó wà láàrin after 7 years ní senior brother mi find out after 7 years ó dẹ̀ wá fortunate pé ọmọ tó wà láàrin yẹn gan ló wá brilliant jù láàrin àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí lady yẹn bí fún. So right now kìíní yẹn ó really sick brother mi down tó yẹ pé you have to end up taking an early retirement back, from Nigeria from US back to Nigeria because each time tó bá ti ń wú ọmọ yẹn ìbànújẹ́ ló máa ń dá sí lọ́kàn each time but kò ní any choice olóma is going to be the father for life kò lè reject her because from birth ni ọwọ́ ẹ̀ náà bí sí everything ní US bí so the child is his kò sí kóòtù tó lè lọ is permanently his because ó wà ń bẹ̀ gbà kan bí òun dẹ̀ ló raise ẹ̀ for that 7 years so kò sí nǹkan tó lè ṣe pa ẹ̀ the child will bear the name. So I advise a máa fún àwọn people kan bá marry nowadays pé wọ́n bá ti marry wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí bímọ kò sí nǹkan tó bá àdìkan tó discharge ọmọ wọn kan request for the DNA kò mí pé o trust ọkọ yàbọ̀ o trust. because kò ní wọ́n ní during that time tó bá ṣe process ẹ̀ pàwọ̀ kò ní wọ́n dàbí pé fẹ́ lọ ṣe in private. in fact exactly because the child is still in the nursery they will do it for you. gbogbo àwọn grandchildren mi inú nursery yìí bẹ̀ ìgbà kan wá sí wà lọ́sítítù náà ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ gba document wọn dání ọ̀sẹ̀ the copy sí mi. èmi náà ń ṣe ń sìn o tí wèrè bá bímọ fún mi máa ṣe díẹ̀ nítẹ̀. tàbí ayé ti lẹ́gẹ́ right now àmọ́ wọ́n ti gbọ́ ọmọ ọba fọ́ṣù right now. wọ́n tiẹ̀ ti pọ̀ jù. ayé ti lẹ́gẹ́ it's too much right now we don't know. ẹ wo bí mọ́mì àgàgà ní Dublin wa yìí Dublin tá a wà yìí tó jẹ́ pé nígbà tá a wọ̀lú táwa ẹsẹ̀ tí wa ìwọ̀lú nígbà tá a wọ̀lú a máa ń jà àwa mẹ́ta lè jà sóyún ẹyọ kan. ní Dublin tá a wà yìí nítorí pé kí ẹ bóyá mi mo lọ mọ bìkọ́ a fẹ́ gba ìwé during that time ni káṣá ti gbàwé tó dìmọ́ tó bá dẹ̀ ní during that time kẹ̀dẹ̀rẹ́ tó bá fi lè bímọ síbí báyìí ó ti níwèé bẹ́ẹ̀ àwọn obìnrin yẹn máa wá lágbára lórí wa so ẹni tó bá wù ni wọ́n gbọ́mọ yẹn fún àwa mẹ́ta mo ti jà sóyún rí Ọlọ́run wàláì mi ò fi ọ̀rọ̀ ara mi ni mo ṣáà sọ mo ní Dublin táwọn àwọn tó mọ̀ mí mọ̀ wọ́n á ní mi ò parọ́ àwọn tó ń ará Dublin tó bá ń wò mí wọ́n á ní bọ̀bọ̀ yìí ò parọ́ because àwa mẹ́ta ń jà sóyún ó rampart gan ní during that time wọ́n àti ẹ̀kí àgbà òun ló wá fa àrí ẹ̀màgbọ́mà òun ló wá mo rò pé wọ́n jáde bẹ́ẹ̀ ni àwọn àrí government tó bá ní wọ́n fẹ́ gbàwé ní ìsìn wọ́n á ní kó lọ ṣe ọkùnrin yẹn máa lọ ṣe DNA test
o gbọ́dọ̀ ṣe ń sìn ní Dublin táwa yìí o gbọ́dọ̀ ṣe dé o bá no fẹ́ gbàwé lórí ọmọ tíyàwó ẹ gbé dání o gbọ́dọ̀ lọ ṣe DNA test àwa Nàìjíríà la dẹ̀ bàjẹ́ débẹ̀ ló jẹ́ kán máa ṣe bíkọ́ nígbà táwọn bíi mẹ́ta bá ń jà sọmọ. ṣó ti yé yín sìn. ní Nàìjíríà nìkan ni gbogbo kí nìyẹn. àgàgà àwọn Congo yẹn náà àtàwọn Congo Cameroon gbogbo àwọn náà bímọ àlè rẹpẹtẹ sí Dublin yìí ọmọ àlè tó bí ti dàgbà. It's all over the world now. ẹ ṣe gọmà. bóyá pé Nàìjíríà or anywhere ẹ ṣe tà. ẹ ṣe gọmà. ìwọ tó bá tọkùnrin lọ ṣe DNA test àwọn ọmọ ẹ tó bá yẹ kó tó bẹ́ẹ̀ tó tọ́ kó o mú certificate ẹ̀ dání báyìí kí wọn náà wò pé yẹ mo ti gba certificate mi. So that is that about that. Any comment? Any objection? Yeah, Dr. Latisneh, Shari, Nigeria, wọ́n máa ń ṣèkà yẹn náà kì í ṣe mistake wọ́n máa ń ṣèkà wọ́n máa ń gbé ọmọ ẹlòmíì fúnra wọn ẹlòmíì tó yẹ pé ọkùnrin ló ń wá wọ́n á gbé tó bá yẹ pé obìnrin ló ń bí wọ́n máa ń gbé ọmọ yẹn fúnra wọn lọ́sípítù ní ọ̀dọ̀ Alhaji Hamzat Oríyọmí wọ́n gbé kéèsì kan wá bẹ́ẹ̀ ọkọ AA ìyàwó AS wọ́n wá BSS báwo ló ṣe jẹ́ kò possible kan lè BSS wọ́n lọ ṣe DNA test. Bẹ́ẹ̀ni náà ṣe fígọ́ àtútọ̀dọ̀ tèmi náà nìyẹn pé báwo mo ṣe BSS. So wọ́n lọ ṣe kíní ìyàwó takú pé òun ò bọ́kùnrin mi sùn ọkọ òun nìkan lòun bá sùn tó fi doyún bọ̀ wọ́n wá lọ ṣe DNA ọmọ òun bàbá ìyá yarí pé kán ṣe DNA tòun náà ìgbà tán wá ṣe DNA ìyá náà ọmọ ò tún mú yá ibi tá ṣe rí ti tú nìyẹn wọ́n wá lọ hospital yẹn wọ́n lọ complain lọ níbí ìlà bímọ sí níjọ́ báyìí ní déètì báyìí kí ló ṣẹlẹ̀ wọ́n ṣe DNA àwọn yẹn náà tún bá wọn ṣe DNA gbogbo kìíní yẹn ò jọ but eventually wọ́n mọ̀ pọ̀ hospital yẹn ni wọ́n ti pààrọ̀ mọ́ wọn lọ́wọ́ so náà fi gbé ẹjọ́ yẹn wá sórí Yọmí náà hospital yẹn fẹ́ bo ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ so ó ń ṣẹlẹ̀ dáadáa. Ẹ máa wo kọ́mẹ̀ntì wọ́n ní it's better we divert money for naming ceremony for DNA test sef. Owó ti kàkà kó fowó ṣe kò mọ jẹ́ kọ́kọ́ lọ fi ṣe DNA test náà. Kí bàbá ṣe tiẹ̀ kó dẹ̀ ṣe tìyàwó ẹ̀ náà ṣòye yín dáwé tọmọ bá ti bá tìyá lọ. Wọ́n tí lè ṣe má jẹ́ ká advice wọn bẹ́ẹ̀ wọ́n tí lè ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ ṣe ti ọkọ náà kọ́ máa wéṣẹ̀ owó. Kò ń ṣe bàbá Mohbad o kò ń ṣe bàbá Mohbad mo ń sọ o general tá à ń sọ yìí. bàbá kọ́ ni mo ń sọ àti ìdọ́dọ̀ bàbá Mohbad báyìí of course àti ìdọ́dọ̀ bàbá àti mention bàbá látàárọ̀ tá a ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ náà ni mo ń sọ lé lórí wípé kò lè tí ì le tó yẹn tí ọkọ bá kọ́kọ́ lọ ṣe tí ò gba ibi tí yàwó máa ti ní ọkọ mi ṣe mí jẹ́jẹ́ ìkíní ìgẹ́tà síbì kò lè rí bẹ́ẹ̀ ìgẹ́tà síbì bóyá kó lọ ṣe tọ̀dọ̀ tèmi náà fún ara mi àbí nǹkan tó ń sọkọ yẹn. Ọkùnrin mi ò ní pé ìyàwó ẹ̀ sọ o a máa yí tiẹ̀ nínú a máa ṣe get emotional a dẹ̀ máa fi ṣèwàwù nínú ilé ìyàwó dẹ̀ ní mọ̀ nǹkan tóun ṣe fọ́kọ òun so ẹ jẹ́ ká enlighten àwọn èèyàn dáadáa tọ́kọ bá ti ṣe tí ò gbà má fi ṣèjà tébù ẹ̀ síwájú ìyàwó ẹ̀ tó bá lè rí nǹkan ara ìyàwó ẹ̀ tó máa lọ fi ṣe tòun àtọmọ tó bá fẹ́ kó fún lára mú nǹkan ara ẹ̀ lọ fi ṣe tòun àtọmọ kó tó bẹ̀rẹ̀ sí ní bàjà àbí kó tó máa ṣe ra léṣe sílẹ̀ ẹ jẹ́ ká ọ̀rọ̀ ni mọ̀mí jẹ́ sọ yẹn ọkùnrin míì tó bá ti ṣe tiẹ̀ nìkan tó rí pé kò gbà ó lè pàyàwó yẹn gan pàápàá ó lè pàyàwó ẹ̀ pé kó pàyàwó kó pọmọ tí ó dẹ̀ mọ̀ pé bóyá wọ́n jí ọmọ wọn change ọmọ mọ́ wọn lọ́wọ́ ni o tíyàwó ò ṣe ṣìnà torí pé tiẹ̀ ò ti gbà ó ti bìlí pò ti ṣe ṣìnà àìmọye wọn tán ti ṣèyàwó yẹn léṣe so ó better I think this is a good orientation as well ṣe tàwọn méjèèjì títí ò bá gba ṣe ìyá náà. ẹ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní mother side kò lè common ní Nàìjíríà because mo à ní system ní Nàìjíríà ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ àfitọ́ ẹni tó bá bímọ sí general hospital ṣé ẹni tó bímọ sí ilé ọmọ ṣé wọ́n lè change ilé alágbo ọmọ bíi Wunmi ṣé wọ́n lè change ọmọ Wunmi lọ́wọ́ ilé alágbo ló ṣàbímọ sí. Anything can happen ilé alágbo mi wọ́n bímọ méjì mẹ́ta kílẹ̀ tó mọ́. Let's enlighten people. I understand where you're coming from. You have been a victim.
But if you want to talk about enlightenment, let's enlighten both parties. You get? So more understanding. She get understand. bọ́dá láti àwọn tí ẹ̀ hàn láìtì lẹ́ ń láìtì kì í ṣe ọ̀rọ̀ nípa Wùmí ṣé ẹ rí Wùmí kò sẹ́ni tó ṣèǹjẹ ọmọ Wùmí lọ́wọ́ ilé alágbo ni Wùmí bímọ sí one Wùmí ló ní Liam ọmọ Sam Larry ló dẹ̀ wà lọ́wọ́ Wùmí 100% so ẹ kúrò lórí yẹn. ó ti confam ṣé o ti ṣe DNA test o ti ná ọmọ Sam Larry sórí Deborah o tún ti bẹ̀rẹ̀ now ẹ jẹ́ ń jábọ̀ ìyá ọba. Hello. Bọ́dà Láti. Ma. Bọ́dà Láti. Ma. Ṣé rí àwọn nọ́ọ̀sì yẹn? Ṣé ẹ gbọ́? Clearly. Àwọn nọ́ọ̀sì Nàìjíríà. Ìkà ni wọ́n. À ń gbọ́ yín. Ìkà ni wọ́n lẹ́rìí ọkàn. Ṣé ẹ gbọ́ mi Bọ́dà Láti? Ẹ pa ìtẹ́ fi ń gbọ́ wa yẹn, ẹ pa bí tẹ́ ti ń gbọ́ wa. Mo ti kúrò ń bẹ̀. Ó yẹ máa sọ̀rọ̀ à ń gbọ́ yín. Ṣé ìkà ni wọ́n ní ẹ̀rí ọkàn? Ṣé ẹ gbọ́? Clearly. Ṣé gbogbo wa kọ́ la lówó ìkà yìí kò dọ́gba? Ṣé ẹ gẹ̀ẹ́sì mi? Tá bá ti wá rí i pé àwọn kan ó kù díẹ̀ káàtó fún wọn, àwọn náà máa ń sábà ṣe irú nǹkan báyẹn fún. Wọ́n ò lè bó lówó dán wò. Ṣé ẹ gẹ̀ẹ́sì mi? Olówó tó Bọ́dà Láti ṣe nígbà tí wọ́n fẹ́ bí grandkids mi méjèèjì. Private ward mo gbà fún ìyàwó ọmọ mi. Onìkan ló wà bẹ́ẹ̀ CS náà ṣe fún. Wọ́n gbé kó tíátà by private ward yẹn náà gbé lọ. Wọ́n lọ wí ọmọ ẹ̀ wọ́n ní kọ́kọ́ tẹ̀ ní àwọn nígbà tó ń fẹ́ gbé ọmọ yẹn kó nu tíátà. Wọ́n fẹ́ gbé lọ sí ward. Ṣé ẹ gẹ̀ẹ́sì mi? Èèyàn méjì ni mo ti síbẹ̀ ìwọ dúró tì yọ ọmọ ìwọ tẹ̀ lọ́mú ẹ máa lọ. Torí àwọn náà sì yẹ they are so wicked. Níbi káwọn kan ti ń lo bí ọmọ fresh. Tẹ́ ẹ̀jẹ̀ máa gba ibi ọmọ ọlọ́mọ, ẹ̀jẹ̀ máa gbé lọ fún àwọn tó fẹ́ fi ṣògo owó. Ẹ̀jẹ̀ máa fi kan ní ìrọ́pò fún ibi ọmọ fún wọn. Ok, kí ló dé tí àwọn èèyàn ṣé àmọ́ táwọn èèyàn àti tún placenta wò? Tábà ti gbà tábà ti pọ́n sínú lẹ́lọ́bàdì yẹn fún wa, ó náà fi ń ṣe oríṣiríṣi gbogbo atrocity yẹn Bọ́dà Láti. Ẹ mọ̀ pé irú àwa ìgbórí òfin Ọlọ́run la rí táwọn òbí wa wọn máa ráyè bí wa sí private hospital. Ẹ wo ibi tó lọ bí wa sí kí wọ́n kó fún wọn sínú láìlọ́ọ̀nù tó ń pè níbi ọmọ fún wọn. Ṣé kìí ṣọkan ẹran? Ṣé kìí ṣe ẹ̀jẹ̀ dídì tó lọ gbé nínú màálù? Ẹ Bọ́dà Láti. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n aráàlú gbà. Ṣó ti yẹ yín? Ìkà ni wọ́n ṣe tó wá gbọ́jà lẹ́ẹ̀sán yẹn máa ń tẹ́ fún wọn o. Wọ́n wá fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kò síbi tó ti máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó ti bá tọmọ lọ́mọ jẹ́. Ó ti máa late. Ó ti late. Ẹni tẹ́ ti gbé ibi ọmọ Bọ́dà Láti no matter how tó bá ti lè mú obìnrin tó bá ti lè mú nǹkan lára obìnrin tó bá ti lè fi ṣògùn owó gbogbo ọmọ tóbìnrin yẹn bá bí wọn lé ní àlùbáríkà wọ́n kàn máa dààmú nínú ayé ni. Máa ń kọ́ wá lórí TikTok. Ó gbé ọmọ kan jáde ọmọ yẹn ní ìyá rẹ̀ nípọ̀rẹ́ ìyá rẹ̀ ló lọ gbé fún ó gbé yẹ fún olóṣó fún bàbá olówó yẹn bàbá yẹn wá ń lò ó ṣó ti yẹ yín ṣé rí gbogbo àwọn ọmọ yẹn kò sílé tó lálùbáríkà ṣé rí àwọn ọmọ táwọn ọmọ yẹn tún bí ó láwọn ọmọ yẹn kàn máa wú wọn kàn kú. Bọ́dà Láti tí mo bá ti ṣe alábàápàdé fídíò yẹn mo máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀jẹ̀ tí ń dúró náà. Ẹ ṣé gan ma, thank you very much. Thank you. Now, sweet. Bọ́dà Láti, ẹjọ́ kí sáré sọ ilé ẹjọ́. Ṣé rí àwa ní ìdílé tiwa, ìdí táwa tí ẹ ṣe máa ń mọ ọmọ àlè ń tiwa tí ẹ easy. Tó bá ti jẹ́ pàwá ló lóyún, inú ilé ló máa ń bímọ sí kì í tiẹ̀ fún wa ní kinní. Inú ilé ni wàá bímọ ẹ sínú ilé pẹ̀lú ìrọ̀rùn ni. Ìwọ tó bá ti jẹ́ pé o ti lọ rọ bí tá ti ń gbin tá ti rù ẹ́ dé hospital àti mọ̀ pé this one kì í ṣe tiwa ni ìwọ ló mọ ibi tó ti gbégbékúgbé ẹ wá. Ọlọ́run tẹ̀ fìyẹn kẹ́ wa àwa ò nídìí DNA inú ilé wa ilé là ń bí sí inú ilé ni ẹrùn náà báyìí ni Ọlọ́run. Gifter, thank you so much. God bless you. Let's power tap. Power tap. Ẹ ṣáà rọra. Káyọ̀ táwọn tó ẹ káàsán wa mọ́mí ọ̀ṣẹ́ wa búkì ẹ káàsán ẹ káàsán o ẹ̀yin panelists wa àti commenters
A kú weekend o, a kú ọjọ́ mẹ́ta o. Ọ̀dà láti ṣẹ̀wà. Ṣẹ̀wà, ẹ káàsán sà. A kú weekend. Now, that is that about that. Lánàá